A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ elétò ìlera World Health Organization (WHO) ti rọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀ mìíràn láfíríkà láti gbìyànjú lílo ìmọ̀ àdáyébá, ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ àti àwọn ìmọ̀ àgbélẹ̀rọ láti fi ṣe àwárí ìwòsàn sí àgọ́ ara. Àjọ àgbáyé yìí rọ̀ wọ́n láti tẹra mọ́ ìgbìyànjú wọn àti fìdí múlẹ̀ ẹ̀rí tí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ àdáyébá fi ṣe àṣeyọrí fún oríṣiríṣi àìlera lára ọmọdé àti lágbà. Aṣojú àjọ WHO ní ilẹ̀ Nàìjíríà, Dókítà Walter Mulumbo, tí ó sọ eléyìí níbi àyájọ́ ọjọ́ fún àwọn ìṣègùn ìbílẹ̀ ní ìlú Àbújá ní Ọjọ́bọ̀ tẹnumọ́ ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ tètè mú èyí wá sí ojúṣe. Ó ní èyí yóò ní ipa pàtàkì lára ìdàgbàsókè ìlera lágbàáyé. Mulumbo fìdí ẹ̀ múlẹ̀ wípé egbògi àbáláyé jẹ́ èyí tí ó ṣeé tètè rí tí ó sì rọrùn láti rà, pàápàá jùlọ ọ̀pọ̀ ènìyàn ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Ó ní 80% nínú 80% ni ó ní ìgbẹ́kẹ̀lé nínú egbògi àdáyébá fún onírúurú ìwòsàn. Èyí jẹ́ kí ó jẹ́ ìdánimọ̀ àjogúnbá fún ilẹ̀ Áfíríkà. Ó wá tẹnumọ́ wípé kí wọ́n ṣe àfikún egbògi ìbílẹ̀ sí ara ìkẹ́kọ̀ọ́ láti lè mú lílò rẹ̀ wọ ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti lérí láti tilẹ̀kùn ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìkìlọ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí yóò wáyé ní ọjọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú, ọjọ́ 5 àti ọjọ́ 6 oṣù kẹsàn-án. Ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì yìí wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ National Executive Council (NEC) tí ó wáyé ní Ọjọ́bọ̀. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá, ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joy Ajaero, nígbà tí ó ń ka ìwé ìpinnu, sọ wípé NEC ti pinnu láti gùnlé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè láàárín ọjọ́ iṣẹ́ 14 àti ọjọ́ 21 bẹ̀rẹ̀ láti ìsinyìí títí di ìgbà tí ìjọba àpapọ̀ bá gbé ìgbésẹ̀ láti yanjú ìṣòro ará ìlú àti ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ń kojú káàkiri orílẹ̀-èdè. Wọ́n ní ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí yóò jẹ́ àpẹẹrẹ fún ìyanṣẹ́lódì tí yóò wáyé ní ìparí oṣù, àti láti béèrè lọ́wọ́ ìpínlẹ̀ kí àjọ àwọn onímọ́tò fi ààyè tí wọ́n ń lò fún olú iléeṣẹ́ wọn sílẹ̀. Bákan náà ni wọ́n pinnu láti gùnlé ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Imo láàárín oṣù kẹsàn-án. Ajaero ṣàlàyé wípé ìyanṣẹ́lódì yìí ṣe pàtàkì látàrí ìhà tí ìjọba àpapọ̀ kọ sí ìjíròrò láàárín wọn àti àwọn tí ọ̀rọ̀ kàn. Ó ní ìjọba kọ̀ láti ṣe àdéhùn pẹ̀lú àjọ òṣìṣẹ́ lórí ìgbésẹ̀ láti mú ìrọ̀rùn bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ sáàárín ará ìlú àti àjọ òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri pín báàgì ìrẹsì 60 tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ jẹ́ ìwọ̀n kìlógíráàmù 25 kg fún àwọn aláìlágbára lánàá Ọjọ́ Ẹtì. Ìrẹsì yìí jẹ́ lára ohun amáyédẹrùn tí ìjọba àpapọ̀ pèsè láti ṣe àdínkù sí ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wá láti àyọkúrò ìrànwọ́ epo. Wọ́n bẹ̀rẹ̀ pínpín oúnjẹ yìí níbi ayẹyẹ tí ó wáyé ní ìlú Yola. Síwájú àkókò yìí ni Fintiri ṣe ìkéde wípé àwọn yóò ta ìrẹsì yìí ní ìlàjì owó, ṣùgbọ́n ní báyìí lọ́fẹ̀ẹ́ ni wọn yóò pín ìrẹsì ọ̀hún nítorí ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ ti ṣetán àti fi ara rọ́ gbèsè rẹ̀. Gómìnà ní àwọn yóò bẹ̀rẹ̀ pínpín pẹ̀lú 60 báàgì ìrẹsì láti ojúlé sí ojúlé láì wo ti ẹgbẹ́ òṣèlú. Ó ní ẹgbẹ́ ìgbìmọ̀ àti ọlọ́rọ̀ láàrin ìlú kò ní bá wọn nípín nínú ìrẹsì yìí. Fintiri ṣe ìrántí wípé ìjọba ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀ sísan owó ẹgbẹ̀rún 10 náírà fún àwọn òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́fẹ̀yìntì. Bákan náà ni wọ́n ti fẹ́ẹ̀ pín 100 ọkọ̀ ojúlówó ajílẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti àgbẹ̀, pẹ̀lú pípèsè ọkọ̀ akérò bọ̀gìnnì 10 láti fi mú ìgbòkègbodò rọrùn. Gómìnà rọ àwọn ará ìlú láti ṣe sùúrù pẹ̀lú ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ látàrí owó oúnjẹ tó gbówó lórí. Ó ní ìjà ogun láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine ló fa sábàbí.
Ó ní àyípadà ojú ọjọ́ náà ń ṣe àlékún sí ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì gómìnà ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Kingsley Obiora ni a gbọ́ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ti fi sí àhámọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, igbákejì yìí ti lo ọjọ́ 4 nínú àhámọ́ DSS. Wọ́n ní DSS ń ṣe ìwàlẹ̀jìn pẹ̀lú rẹ̀ lórí ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ lábẹ́ ìṣàkóso gómìnà Godwin Emefiele tí wọ́n jáwèé gbélé ẹ̀ fún. Emefiele ní ààrẹ Tinubu ní kí ó lọ rọ́kúnlé ní ọjọ́ 9 oṣù kẹfà lẹ́yìn ìwádìí sí ilé ìfowópamọ́. Ọjọ́ kejì ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi ọwọ́ ṣìkún òfin gbé e tí ó sì wà ní àhámọ́ dòní yìí pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe fi ààyè gba onídùúró rẹ̀. Agbẹnusọ àjọ DSS Peter Afunanya pẹ̀lú ìkejì rẹ̀ ní CBN Abdul Isa kò gbé aago, bẹ́ẹ̀ ni wọn kò fèsì sí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wọn. Bákan náà ni a gbọ́ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi alága ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú tí wọ́n jáwèé gbélé ẹ̀ fún Wálé Adédayọ̀ sí àhámọ́. Ìwádìí jábọ̀ wípé DSS kọ̀ láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Adédayọ̀ lẹ́yìn tí ó ti dé sí iléeṣẹ́ wọn láti aago 12:15 òwúrọ̀ àná ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbámọ̀fin Wọlé Ṣóyínká tún sọ lẹ́ẹ̀kan sí i wípé ìṣẹ̀ṣe jẹ́ olùtànmọ́lẹ̀ fún ọmọ aráyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìṣẹ̀ṣe kì í díbọ́n, a máa béèrè fún ìdájọ́. Ṣóyínká sọ eléyìí níbi àpérò lórí ìṣẹ̀ṣe àti àwọn ìjíròrò mìíràn tí ó wáyé ní Kogi Harvest Gallery ní Freedom Park, Hospital Road, Ìyànà Broad Street, Erékùṣù Èkó. Ìjíròrò yìí jẹ́ ìtẹ̀síwájú ìjíròrò rẹ̀ níbi ayẹyẹ ọdún 89 (89 years) ọjọ́ ìbí rẹ̀, níbi tí ó ti ké sí ìjọba láti kéde ọjọ́ ìsinmi ọdún ìṣẹ̀ṣe. Ṣóyínká ní àwọn tí wọ́n fẹ́ ìmọ̀ nítòótọ́ gbọ́dọ̀ fi ara balẹ̀ gbọ́ àṣírí ayé. Ó ní àwọn tí wọ́n bá dènà ẹlòmíràn nínú ìgbàgbọ́ rẹ̀ kò jinlẹ̀ tó nínú ìgbàgbọ́ òun tìkára rẹ̀. Ó ní òtítọ́ ni ó máa ń lékè ohun gbogbo. Ó wá rọ àwọn ènìyàn láti lépa òtítọ́. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọdún ìṣẹ̀ṣe ti wá ṣùgbọ́n kò tíì lọ. Ó gbóríyìn fún gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, olórí ìlú àti ará ìlú, pàápàá jùlọ àwọn gómìnà tí wọ́n gbé ìgbésẹ̀ láti fìdí ìtàn múlẹ̀. Ṣóyínká tẹ̀síwájú wípé ẹnikẹ́ni kò lè fi tipátipá mú ènìyàn ṣe ẹ̀sìn, bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe kò ṣeé parun, ó wà títí láé ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ọjọ́ 1 oṣù kẹsàn-án ni ààrẹ Bọ́lá Tinubu kéde àtìlẹ́yìn rẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ mínísítà fún ìlera fún àmójútó ojú pẹ̀lú Peak Vision Foundation láti pèsè ó kéré tán mílíọ̀nù 5 jígí fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ní ìpèníjà ojú. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn pàtàkì lórí ìròyìn Ajuri Ngelale gbé jáde. Ó ní ààrẹ Tinubu jẹ́jẹ̀ẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ nígbà tí ó ṣe ìrántí ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ojú àti bí olóògbé ìyá rẹ̀ ṣe gbárùkù tì í láti gbé ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú pípèsè àlàáfíà fún ojú láwùjọ. Ààrẹ ní ìrírí rẹ̀ àkọ́kọ́ wáyé nígbà tí ìyá rẹ̀ ṣàárẹ̀ tí kò dá èèyàn mọ̀. Nígbà tí ààrẹ ṣe ìtọ́jú ìyá rẹ̀ ni wọ́n gba jígí. Ààrẹ ní ìbéèrè àkọ́kọ́ tí ìyá béèrè ni wípé mo ní ẹ láti lè pèsè jígí fún mi, fi ṣírò àwọn tí kò léèyàn tí yóò pèsè jígí fún wọn. Ìdí nìyí tí ààrẹ ṣe pinnu tí ó sì ṣe ìlérí láti pèsè àyẹ̀wò àti ìwòsàn pípé pẹ̀lú jígí fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ará ìlú, pàápàá jùlọ látàrí inú dídùn ìyá rẹ̀ láti rí àlàáfíà ará ìlú. Lẹ́yìn èyí ni wọ́n pèsè ìlera ojú fún ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ará Èkó tí inú wọn sì dùn nígbà tí wọ́n gba jígí. Tinubu tẹ̀síwájú wípé àwọn gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìpèníjà ojú. Ojú sì jẹ́ gbòógì fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Bí ó ṣe ṣe ìrántí ètò jígí Bọ́lá nígbà náà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó ní ọdún 2001. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
olùbàdàn ti ìlú ìbàdàn ọba lẹ́kàn balógun ti ṣe ìdálọ́lá adé fún baálé mẹ́rìnlélọ́gbọ̀n káàkiri ìlú ìbàdàn. ayẹyẹ ìgbéga yìí wáyé lánàá ní ààfin olùbàdàn ọjà ọba ìlú ìbàdàn. olùbàdàn ni ó ṣe àkójọpọ̀ àti àmójútó ètò yìí ní ìkápá rẹ̀ gẹ́gẹ́ bí aláyélúwà ìbàdàn. àwọn mẹ́rìnlélọ́gbọ̀n baálẹ̀ tí wọ́n gba ìgbéga sí ipò ọba ni wọ́n wá láti ìjọba ìbílẹ̀ mẹ́fà. lára wọn ni akínyẹlé ọ̀nààrà ẹgbẹ́dá ìdó lágẹ̀lú àti olúyọ̀lé. ọba márùn-ún ni ó ṣẹ́yọ ní ìjọba ìbílẹ̀ akínyẹlé. lára wọn ni ọba lásìsì àkànó oníjàyè ti ìlú ìjàyè àti ọba ismaila ọlásùnkànmí abíoyè òpẹ́ọlá oníròkò ti ìlú ìrókò. àwọn yòókù ni ọba moses ọlásùnkànmí akínyọ̀sóyè oníkérékù ti kérékù, ọba james olúyẹmí ọ̀dẹ́níran alákínyẹlé ti akínyẹlé àti ọba kareem adégún onímọ̀níyà ti ìlú mọ́níyà. ọba mẹ́fà ni ó ṣẹ́yọ láti ìjọba ìbílẹ̀ gbẹ́dá àti méje ní ìjọba ìbílẹ̀ ìdó. bákan náà ni ọba ṣẹ́yọ láti ẹrùnmù olódó ìsáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn the nation. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ọjọ́ ajé monde fún àkọ́tún. kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.